Òní ní ọjọ́ Ẹtì, ọjọ́ 15 nínú oṣù kẹjọ ọdún 2025. Ó tó àkókò fún ìwé ọ̀rọ̀ ṣíṣí, ìwé ìtọ́ni ojoojúmọ́ fún ìdàpọ̀ tímọ́tímọ́ pẹ̀lú Ọlọ́run. Eléyìí tí a sọ olùṣọ́-àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ. Àkọ́rí wa fún tòní ni máa fi kún nígbà gbogbo, apá 5. Àkóso wà nínú ìwé orin Dáfídì orí 119 ẹsẹ̀ 9. Eléyìí tí ó kà báyìí pé ẹ máa sin Olúwa nínú ẹwà ìwà mímọ́ rẹ̀, ẹ wá rírì níwájú rẹ̀ gbogbo ayé. Ìwé ní káwá nínú ìwé Jòhánù orí 4 ẹsẹ̀ 23 sí 24. Ní àná, mo bẹ̀rẹ̀ ìjíròrò nípa ìṣe pàtàkì mímú bátìrì ẹ̀mí rẹ múnádóko nípa kíkà, kíkọ́ sórí àti ṣíṣe àṣàrò lórí ọ̀rọ̀ Ọlọ́run. Lónìí máa ṣàlàyé ìsìn gẹ́gẹ́ bí ọ̀nà mìíràn tí o lè fi tún bátìrì ẹ̀mí rẹ ṣe. Ọ̀pọ̀ ènìyàn máa ń jẹ́ kí àwọn akọrin ṣe ìjọsìn fún wọn ní àkókò ìsìn ní ṣọ́ọ̀ṣì. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo àwọn olórin tí ó kún fún ẹ̀mí káàkiri gbogbo ayé tí wọ́n ń darí orin ìyìn àti ti ìjọsìn tó lágbára. Ṣùgbọ́n o kò lè bá ọ ṣe ìjọsìn fún Ọlọ́run ní orúkọ rẹ̀. O gbọ́dọ̀ kọ́ láti ṣe ìjọsìn fún Ọlọ́run fúnra rẹ̀. Nínú ìwé Éfésù orí 5 ẹsẹ̀ 18 sí 19, àpọ́sítélì Pọ́ọ̀lù sọ pé ẹ má sì ṣe mu wáìnì ní àmupara, nínú èyí tí rúdurùdu wà, ṣùgbọ́n ẹ kún fún ẹ̀mí mímọ́. Ẹ sì máa bá ara yín sọ̀rọ̀ nínú sáàmù àti orin ìyìn àti orin ẹ̀mí. Ẹ máa kọrin kí ẹ sì máa kọrin dídùn ní ọkàn yín sí Olúwa. Bíbélì tó wà lókè yìí túmọ̀ sí pé ó yẹ kí o máa kọrin lóòrèkóòrè. Kódà nínú ìbánisọ̀rọ̀ rẹ pẹ̀lú àwọn ẹlòmíràn, Pọ́ọ̀lù sọ ní pàtó pé ó yẹ kí o kọ àwọn orin inú ìwé nítorí pé láti ọgbọ́n mi mímọ́ ni wọ́n ti ní ìmísí. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún orin kékeré tó wà lónìí, ṣùgbọ́n púpọ̀ nínú wọn máa ń bá ìgbà lọ. Àmọ́ ṣá, ọ̀pọ̀ àwọn orin inú ìwé tí ó tilẹ̀ jẹ́ pé wọ́n ti kọ wọ́n ní ọ̀pọ̀ ọdún sẹ́yìn, wọ́n sì wà digbí tí wọ́n tuntun. Níbi Bíbélì ká tòní, Jésù sọ pé ẹ̀mí ni Ọlọ́run àti pé àwọn tó bá fẹ́ sìn gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ní ẹ̀mí àti ní òótọ́, nítorí pé bàbá ń wá àwọn ènìyàn bẹ́ẹ̀. Tí o bá jẹ́ olùjọ́sìn, ẹ̀mí mímọ́ yóò wá ọ rí. Ìjọsìn túmọ̀ sí bíbu ọlá fún ẹnìkan tàbí ohun kan. Nígbà tí o bá ń sin Ọlọ́run, ò ń bọlá fún un, ò ń fi Ọlọ́run sí ipò tó ga jùlọ ní ayé rẹ. Gbogbo ènìyàn lórí ilẹ̀ ayé jẹ́ olùjọ́sìn. Àwọn ènìyàn ń sin Ọlọ́run kan tàbí òmíràn. Ọ̀nà láti mọ ohun tí ẹnìkan ń sìn ni láti ṣàyẹ̀wò ohun tí ó ní mú lọ́kùnkúndùn. Fún àpẹẹrẹ, nígbà tí àwọn ènìyàn kò bá lè ṣe láìtẹ̀ tàbí yẹ fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn wò, àwọn fóònù bẹ́ẹ̀ ti di ohun tí wọ́n ń sìn. Nígbà tí ẹnìkan bá lè ṣe ohunkóhun nítorí owó, ẹni bẹ́ẹ̀ ń sin owó ni. Ìjọsìn túmọ̀ sí ìyọ̀ǹda. Ó máa yọ̀ǹda fún ẹni tàbí nǹkan tí o bá ń sìn. Nígbà tí o bá sin Ọlọ́run, ò ń yọ̀ǹda, o sì ń jọ̀wọ́ ọkàn rẹ fún un kí o lè kún un pẹ̀lú agbára àti ògo rẹ̀. Nígbà tí o bá yọ̀ǹda fún Ọlọ́run, yóò wá láti máa gbé nínú rẹ̀. Olùfẹ́, jẹ́ kí kíkọ orin ìyìn sí Ọlọ́run àti jíjọ́sìn fún di ìgbé ayé rẹ. Nígbà tí o bá ń kópa nínú àwọn iṣẹ́ ẹ̀mí wọ̀nyí nígbà gbogbo, ó máa kún wọn fún ẹ̀mí mímọ́ rẹ̀, yóò sì jẹ́ kí bátìrì ẹ̀mí rẹ wà ní digbí ní gbogbo ìgbà. Kókó ìṣe: lo àkókò díẹ̀ láti sin Ọlọ́run fún títóbi, ìjólótìtọ́ àti àánú rẹ̀ ní ọjọ́ gbogbo.